èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. Gbogbo ẹni tó lè jẹ́ pé ó dẹ̀ wà ń bí tó bá rí ètò yìí kó bá mi share kó máa love ẹ̀. Èdè tó hàbí tó lè pé mo ní kó máa share kó dẹ̀ máa love ẹ̀. Wow, my good sister Shaun, mo mọ̀ wípé you are very good sister. I know you for that. Ọmọ ká sọ pé ọmọ ìlú kan náà. Anyway, ṣe ègùn náà but mo ti adopt ẹ sí ègùn. Ṣe ègùn but mo ti adopt ẹ sí ègùn. Sórí ẹ ń sìn báyìí ṣe ègùn but mo ti adopt sí ègùn. Nítorí pé you are so much good sister. Sister we are love. Sister mi tó lè jẹ́ pé èmi ò kì í jókì pẹ̀lú ẹ̀. Anyway, ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ tó bá ti débí ẹ jọ̀ọ́ mo fẹ́ kó máa bá mi share ètò yìí. Ẹ máa bá mi share kó jẹ́ kó máa gbá skill. Ìdí ni wípé àwọn kankan báyìí wà tó lè jẹ́ pé ó máa ń dẹ́rù bà mí. Tí èmi gangan fúnra mi máa ń wò wípé nítorí pé Ọlọ́run pàápàá sọ ó ní tí nígbà tó bá máa padà wá ṣé òun á bá ó gbàgbọ́ bí ó ní òun á bá gbàgbọ́ ṣé òun á bá àwa ọmọ ènìyàn àwa náà àǹtí mi jọ bá mi share ẹ̀ tó bá ti wà ńbẹ̀ kó bá mi share ẹ̀ ṣùgbọ́n ẹ bá mi share ẹ̀ bá mi share kó invite friends yín because mi ò ní fẹ́ pẹ́ èmi ni tí náà pàápàá lóòtítọ́ bàbá confam international ọkọ̀ ṣọ́ọ̀kọ̀ àjẹ́ ọkọ̀ ìmèrè ìgbẹ́ òléegun ẹni bá tẹ̀ ló máa ń tiró ṣẹ́rí tẹ́ bá ń gbọ́ ṣó yìí ẹ̀jọ́ torí tọ́lọ́run mi ò ní fẹ́ pẹ́ lórí ṣó yìí rárá mi ò ní fẹ́ pẹ́ lórí ṣó yìí ìdí tó agbóhùn mi ò ní fẹ́ pẹ́ lórí ṣó yìí ni wípé mo fẹ́ pé kẹ́ ẹ̀ mọ̀ ohun kankan mo fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ ohun kankan á dà fún ẹ good afternoon sir, God bless you. Bá mi share ètò yìí dídí pé mo sọ pé kẹ́ share ètò yìí pé mo là ń lọ nísìn ọ̀nà ò là ń lọ mo là ń lọ tí a ò rí ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó ń ṣẹlẹ̀ ní káàkiri àgbáyé mo máa ń wò kíní ẹ̀rù rẹ̀ máa ń bà mí ọmọ wáyé tẹ̀rù máa ń bà mí ní wípé ẹ̀rù Ọlọ́run bà mí ìwọ tó ń share ètò yìí ẹ̀ ní bọ́jọ́ lọ́jọ́ lọ o ìwọ tó lè share ètò yìí ayé ò ní bàjẹ́ rárá ìwọ tó lè jẹ́ pé inú ẹ̀ ń dùn tó ń share ètò yìí gbogbo ibikíbi tó bá dé o máa gbayì ọmọdé máa ṣàánú ẹ àgbà ṣàánú ẹ dúdú máa ṣàánú ẹ funfun máa ṣàánú ẹ aláàánú ẹyọ kan tó ju gbẹgbẹ̀rún aláàánú lọ Ọlọ́run á rán sí yín mi ò ní fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ tí mo bá wá fún yín sìn ẹ má jẹ́ kí nọ́mbà ẹ kó wá sílẹ̀ ẹ jẹ́ kí nọ́mbà ẹ kó máa lọ sókè á dà fún ẹ á dà fún yín ẹ jẹ́ kí nọ́mbà ẹ kó máa lọ sókè ẹ má jẹ́ kó wálẹ̀ nítorí pé ṣẹ́ ní tí ọ̀pọ̀ ẹlòmíì á dà fún ìmà á dà fún ìsà ọkàn yẹn á balẹ̀ o ṣé rí ẹ jẹ́ kí n sọ̀kan fún ọ̀pọ̀ ẹlòmíì wà tó lè jẹ́ pé tó bá ti rí mi tí mo jáde tó mọ̀ pé bàbá confam ló jáde ẹ̀rù máa ń bà wọ́n ọmọ wáyé tẹ̀rù máa ń bà wọ́n náà ní kí ni bàbá yìí tún mú wá kẹ́ ẹ kí ni ọ̀rọ̀ tí bàbá yìí máa sọ fún wa kí ni bàbá yìí tún fẹ́ wí báyìí nítorí pé wọ́n mọ̀ á dà fún ẹ bó ṣe gbé sókè yẹn bó ṣe gbé tó ṣe àyẹn tó lè jẹ́ wípé òun lọ́ọ̀fù ẹ̀ òun lọ́ọ̀fù ẹ̀ tó ń lọ́ọ̀fù ẹ̀ yẹn ọjọ́ ẹ̀ báyìí ó máa dalẹ̀ ọkàn ẹ̀ á balẹ̀ owó ló máa wá ẹ wá àjọ ló máa wá ẹ wá ìgbéga máa wá ẹ wá ìtura máa wá ẹ wá ẹni tó wá kí ọ kò ní gbé ẹ lọ́mọ lọ o èmi mo sọ bẹ́ẹ̀ àṣẹ ọlọ àṣẹ ni mo fi ń sọ̀rọ̀ yìí ẹni tó wá kí ẹ lọ́mọ kò ní gbé ẹ lọ́mọ lọ ẹni tó lè jẹ́ wípé o sọ wípé kó á jẹun kò ní dì ọ lọ́wọ́ mú ẹni tó lè jẹ́ pé ó bá rí wípé bí gíga ló ń lọ mo fẹ́ sọ nǹkan fún ẹ kẹ́ ẹ gbọ́ dáadáa ológo ẹni tí ò ní ògo òun ló máa ń bínú ológo mo dẹ̀ gbàdúrà fún ẹ àǹtí mi bó ṣe ń wọlé yẹn mo gbàdúrà fún yín o ẹni tó fẹ́ ba ògo ẹ jẹ́ Ọlọ́run á bá wí o
ẹni tó mọ̀ wípé ògo yín náà máa bàjẹ́ kó tó lọ sókè kò dẹ̀ ní lọ sókè yẹn sàlẹ̀bí tó wà ló máa dúró sí àǹtí mi bó ṣe ń wọlé yẹn ẹ bá mi ṣe ẹ ṣé ẹni tó sọ wípé òun máa mú ẹ ara ẹ ló máa mú ìdí tó gbé jẹ́ ara ẹ ló máa mú ni wípé níwọ̀n ìgbà tí èmi kò bá ti bà tẹnì kankan jẹ́ kò má sẹ́ni tó lè bà tèmi jẹ́ o kò má sẹ́ni tó lè bà tèmi jẹ́ o kò má sẹ́ni tó lè bà tèmi jẹ́ o níwọ̀n ìgbà tí èmi kò bá ti bà tẹnì kankan jẹ́ kò má sẹ́ni tó lè bà tèmi jẹ́ o ta ló lè fi bú ẹni tí Ọlọ́run ò fi bú ta ló lè pa ẹni tí Ọlọ́run ò pa Ọlọ́run nìkan ṣoṣo ló ń ṣe àkóso ayé mi ẹ̀yin ènìyàn ẹ pàánù yín mọ́ ẹ̀yin ènìyàn ẹ tẹ́wọ́ mọ́ yín bá aṣọ ohun tí wọ́n bá gbìn òun ló máa ká máa ń ká ohun tí mo bá gbìn èmi àti àwọn ọmọ mi ṣé ẹ lè sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé ẹ lè sọ àwa náà pàápàá báyìí nígbà kan àti ṣe akọrin àṣe lóríṣiríṣi à ń kọrin à ń vókà gbogbo ẹ̀ là ń ṣe kí Ọlọ́run kó tó pè wá bọ́tún tí mo fẹ́ sọ fún ẹ ní àkókò yìí ni wípé mo máa ń lọ sórí íńtánẹ́ẹ̀tì àbí ṣẹ́dí èlòmíì máa ń sọ pé ẹ gbọ́ mi dáadáa èlò máa sọ pé ń ṣe ni bàbá yẹn ò kàwé mi ò kàwé mo gbà bẹ́ẹ̀ lóòótọ́ pé mi ò kàwé pọ̀tọ̀pọ̀ èlòmíì tó gbàwé tó ní sàfìríkèjì báyìí kò wà ní pòsíṣàn tí mo wà yìí èmi ò yójú o èmi ò dẹ̀ pa mí mi ò yójú èmi ò dẹ̀ pa mí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọba tó ní mí tó pè mí mo dúpẹ́ lọ́wọ́ ọba tó lè jẹ́ wípé gbogbo nǹkan tiẹ̀ pátá ọwọ́ ẹ̀ ló wà mo dúpẹ́ pé nítorí gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe dáradára ló máa ṣe Ọlọ́run ò ẹ́fà tó ṣe búburú rí ṣẹ́ni tí ò bá ti wà báyìí kò sí ohunkóhun tó lè jẹ́ kí ọ̀tá máa gbé òfò ló máa mú mo máa ń lọ sórí íńtánẹ́ẹ̀tì tí mo máa ń wò ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ẹ̀rù lè máa ń bà mí Omo wá ìtẹ̀rù máa ń bà mí ní wípé àwọn míì tó ń sọ fún tó ń pariwo fún tó ń sọ wípé ẹjọ́ ìtorí ti Ọlọ́run ẹ kúrò kó lè jẹ́ wípé bóyá ká ẹ lè jẹun kó yó ẹlòmíì pàápàá báyìí gbèsè ayé ẹ̀ ó ti tà á bó ṣe tà gbèsè ayé ẹ̀ pàápàá báyìí lílọ sókè ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà. mo máa gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ mo máa gbọ́ oríṣiríṣi iṣẹ́ ní ọ̀pọ̀ ìlòmí nǹkan míì tí ó rẹ̀ jẹ́ pé máa ń ṣe àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí bàbá tó jẹ́ mi lórí fún mi ó ní àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn pé òun ò fẹ́ kí n ṣe mọ́ màá ní òkè mo ti gbọ́ mi ò ní ṣe mọ́ àmọ́ màá change ọ̀pọ̀lọpọ̀ ìlòmí ṣé ní tí màá change ní ọ̀pọ̀lọpọ̀ ìlòmí ni wípé èmi ò ní búyàn mọ́ mi ò ní búyàn mi ò ní ṣépè fúnyàn mọ́ Omo wá ìtó pé mi ò ní ṣépè fúnyàn ni wípé mo mọ̀ pé èpè tí mo ṣẹ́ yẹn ó ja ìlòmí tó lè jẹ́ pé ìjẹ́ kí n sọ nǹkan fún ẹ ó ní iṣẹ́ níta bá ju òkò sọ́jà aláàlẹ́ èèyàn ló máa ń bá nígbà míì bọ́tí nígbò ní aláàlẹ́ náà pàápàá rẹ̀ wà tó lè jẹ́ pé nígbà tó bá ń ju òkò tí aláàlẹ́ náà pàápàá báyìí kò yẹ orí ẹ̀ tó dúró pé òkò ń bọ̀ òòlù hábùn tí mo máa ń sọ fún yín wípé mo ní kẹ́ ẹ ṣọ́ra fún gbogbo nǹkan tí ẹ bá ṣe ẹ ṣọ́ra ní gbogbo ọ̀nà tẹ́ ẹ bá gbà iṣẹ́ ní mo ń sọ òtítọ́ ọ̀rọ̀ mo ń sọ fún yín ẹni tó gbẹ́ kòtò mo fẹ́ kẹ́ gbọ́ rẹ̀ dáadáa o gbẹ́ kòtò tó sọ pé ọ̀tá ẹ̀ máa gbà nú kòtò ẹ̀ kọjá tí ọ̀tá ẹ̀ ò bá gbà ń bẹ̀ tí ọmọ ẹ̀ bá gbà ń bẹ̀ kí ló fẹ́ sọ ẹ gbẹ́ kòtò sílẹ̀ ni mo sọ o èmi ò búyàn o mi ò dẹ̀ sọ̀rọ̀ búburú sí ẹ̀kọ́ o àmọ́ o gbẹ́ kòtò sílẹ̀ wípé òkè kòtò tó gbẹ́ yẹn o ọ̀tá ẹ̀ ló máa gbà nú kòtò ẹ̀ kọjá báwo ló mọ̀ pé ọ̀tá ẹ̀ máa gbà nú kòtò yẹn àbí ọ̀tá ẹ̀ máa gbà bí kòtò yẹn ó ṣeéṣe kó rẹ̀ pé ọ̀tá ẹ̀ ò ní gbà nú kòtò yẹn ó ṣeéṣe kó rẹ̀ pé ọmọ tó bí òun ló máa gbà nú kòtò yẹn kọjá òun ló hápùn tó rẹ̀ pé búburú tí ẹ̀ bá ń ṣe nígbà míì ẹ̀ mẹ́sàn kẹ́rẹ̀ jẹ́ pé kó mọ́ níwọ̀n ẹgbẹ́ kòtò kan ká tẹ́ nílé lórí ká ní ká máa gbà bẹ̀ kọjá ẹ̀ mọ̀ ní tó máa kó sínú ẹ̀ èlòmíì pàápàá báyìí jẹ́ ní ìka yẹn báyìí ó ti ń ṣe títí tó rẹ̀ jẹ́ pé ó ti wọlé wù ìka yẹn òun náà ti ba ìka ẹ̀ ló ti ń ṣe títí tó rẹ̀ pé gbogbo nǹkan tó jẹ́ nǹkan tó dáa tó rẹ̀ pé àwọn ọ̀rẹ́ ń ṣe àsìkò tí àwọn ọ̀rẹ́ ṣe nǹkan tó dáa òun ò sí bẹ̀ nígbà yẹn ẹ máa bá mi share ètò yìí ẹ máa bá mi share 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 ṣé ní àwọn míì tó rẹ̀ jẹ́ pé ó ṣèlú wàhálà bẹ́ẹ̀ yẹn ti kọjá o àwọn míì ti kú
àwọn míì pàápàá tá a sọ gbókè náà nísìnyí o báwo ló ṣe fẹ́ ṣe gbà jẹ́ kí n sọ kankan fún yín míì wà pàápàá tó lè jẹ́ wípé gbogbo ohunkóhun tó lè jẹ́ kó bá ṣe. Let me tell you something. Lot of things ti kọjá tó lè jẹ́ pé ẹ̀pọ̀ ẹlòmíì rò wípé ṣé nǹkan tí mò ń ṣe yìí ṣé ó dáa ní ọkàn ara mi ẹjọ́ torítọ́rọ̀ tó bá débi kó ṣe àìtó yìí ṣé ní ẹ̀jẹ̀ ń sọ nǹkan fún yín tó bá jẹ́ pé nígbà tó lè jẹ́ pé mo máa ń bú àwọn politician tí mò ń bú àwọn tó lè jẹ́ pé ó ń bàlú jẹ́ tí mò ń bú àwọn kìíní ni ẹ máa ti rí èrò tó máa ti pọ̀ rẹpẹtẹ tó máa jẹ́ viewer láti wò ó ṣé ní ẹ jẹ́ ká wà ká máa tó nǹkan ṣe á dáa fún yín ẹ jẹ́ ká wà ká máa tó nǹkan ṣe kì í ṣe pé ká máa ba nǹkan jẹ́ nígbà míì ṣé ní bó ṣe mo wá yìí ọwọ́ mi máa ré funfun nẹ́nẹ́ ọwọ́ mi máa ṣé ní gbogbo ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀ mo sọ fún yín wípé kì í ṣe pé mo kó jẹ omi rẹ̀ sọ pé bóyá mi ò sọ bẹ́ẹ̀ o mo sọ bẹ́ẹ̀ mi ò lè yí padà but mo máa sọ fún èèyàn wípé imú yìí ike ni imú ẹni tó bá gbé máa jẹ mú ẹ straight ẹni tó ń gbénú gíláàsì kì í sọkò because tó bá sọkò ẹ mọ̀ pé ó máa bọ́ sí gíláàsì á dẹ̀ fọ́ bó ṣe mo wá ẹni gan fúnra mo mọ̀ fún ara pé mo burú mo mọ̀ náà ọ̀rọ̀ ẹnu mi gbà kan ṣubú ni ẹ máa bá mi ṣe àìtó yẹn jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ mo mọ̀ pé ọ̀rọ̀ mi ó burú nítorí pé àwọn míì máa ń retí fọ́lọ́wà tí mo ní pápá máa ń retí pé bàbá tó ń bọ̀ yìí o bàbá yìí ọ̀rọ̀ ẹ̀ báyìí ó yàtọ̀ òótọ́ dẹ̀ ni nítorí pé ọ̀rọ̀ mi báyìí tí màá jù ó máa nípa ni bí màá ju ọ̀rọ̀ mi máa nípa nítorí pé oko ni ọ̀rọ̀ mi bí màá jù síbi kan tó bá ba nǹkan máa fọ́ ni oko ni ọ̀rọ̀ tèmi. Àmọ́ ìwọ tó bá jẹ́ pé ò bá wà tó lè jẹ́ pé bóyá pé o mọ̀ níwé á dáa fún ẹ bó ṣe ń wá ẹ̀ mú kó má bá mi share ẹ̀ máa bá mi share ẹ̀ ẹjọ́ tó lè máa share ẹ̀ kó lè máa invite ọ̀rẹ́ yín nítorí pé ṣé rí mo fẹ́ sọ nǹkan fún ní alẹ́ yìí àbí ní òru yìí because ní Nàìjíríà ń síbáyìí wọ́n ti wá níbi to 11 and like 15 to 11 ní wọ́n máa wá ń sìn ẹlòmíì á ti fẹ́ máa sùn ẹlòmíì á ti lọ sórí bẹ́ẹ̀dì ẹ̀ á ti máa sùn ẹlòmíì pàápàá báyìí ó ti wà láàárọ̀ ẹlòmíì dẹ̀ wà lọ́sàn-án ẹlòmíì wà táìmù ó yàtọ̀ọ̀tọ̀ but ohun tí mo fẹ́ sọ fún ìnìsíwí ni wípé bàbá confam international ẹjọ́ ìtorí tọlọ́run mo ti sọ lẹ́ẹ̀kan ìkéni mú o ẹni tó bá gbé mú màá jẹ mú ẹ straight because iṣẹ́ bó ṣe mọ̀ wáyé ẹlòmíì máa torí ẹ̀ pé irú ọ̀rọ̀ tí mò ń ṣe yìí àbí nǹkan tí mò ń ṣe yìí àbí ọ̀rọ̀ tí mò ń sọ wọ̀nyí ó ń torí ẹ̀ tó ń sá fún mi mo sọ fún yín wípé ẹjọ́ tó bá ṣe búburú ẹ má ṣe búburú ní ọ̀dọ̀ mi because tó bá ṣe búburú ní ọ̀dọ̀ mi màá gbé ẹ síta òótọ́ ni mo sọ mo máa ń sọ plain ni tó bá ṣe búburú ẹ ṣe kó hide ẹ jẹ́ kó wà nínú ilé ẹ kó wà nínú kọ́ńbọ̀dù ẹ àmọ́ tí ó bá ń ṣe búburú tó ò fi sínú kọ́ńbọ̀dù ẹ tí ò fi sínú ilé ẹ tó sọ wípé bóyá pé o máa gbé síta kí èmi bàbá confam kí n rí màá gbé ta fún ẹ màá help ẹ màá help condition ẹ ohun tí ọ̀pọ̀ ẹlòmíì ẹ̀rù ń bà láti súnmọ́ mi nìyẹn kì í ṣe nǹkan míì mi ò pa èèyàn mi ò lè bá téèyàn jẹ but ẹ máa wà very careful pẹ̀lú gbogbo nǹkan tó bá ń ṣe ohun tó ń dẹ́rù bà ọpọlọ pẹ̀lú mi tó ń sá fún mi tó bá dẹ̀ ń sá ẹni tó sá sí abẹ́ ìka kan ń bò ló fẹ́ lọ ń bò ló fẹ́ wà ó lè sá abẹ́ ìka kan kéèyàn ẹnikẹ́ni kó má rí ẹ ibi tó bá wà pàápàá èèyàn máa rí ẹ but tó bá ń ṣe kan tó máa ń ṣe tí ì bá ká ẹ mú níbi tí màá ká ẹ mú màá ó pùn yán ṣe síta ni straight. Number one mi ò fẹ́ kó máa bú àgbàlagbà mi ò gbà yẹn fún anybody kí ni mo sọ fún yín mi ò gbà yẹn fún anybody kó bú àgbàlagbà àbí kó sọ̀rọ̀ sí àgbàlagbà tó ń dùn wípé kó lọ ní lọ síwájú bí n bá gbọ́ kí ẹnikẹ́ni kó bú kó sọ̀rọ̀ sí àjáde fún straight òun ni mo fi sọ fún bàbá mi ni mo tún sọ wò bàbá mi bàbá mo ṣí fìlà fún yín o mo ṣí fìlà fún bàbá mi Reverend Mobina Ọ̀ṣọ́fà nígbà tí mo rí èèyàn kan tó ń sọ̀rọ̀ tó ṣẹnu yamayama tó ń sọ̀rọ̀ sí mi ní ìwọ mo ló ti ń bọ̀ tí ò níkùn lọ́rùn ọ̀nà wo ló ń gbà tó níkùn lọ́rùn tó fẹ́ sọ̀rọ̀ sí olórí tiwa tó bá sọ nonsense màá open ẹ màá sọ̀rọ̀ sí ẹ tó ò ní like ẹ mi ò kí gbà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹ́rí bí ẹnikẹ́ni bá ń gbé ẹbọ ẹ kó má gbé ẹbọ ẹ kọjá mọ́ṣáláṣí because tó bá gbé ẹbọ ẹ kọjá mọ́ṣáláṣí ẹ máa ní problem tèmi ṣe rí ẹni tí ì bá sọ wípé òkè mo dúró ti gbẹ̀ngbẹ̀ng gẹ́gẹ́ bí igi gbọ̀ngbọ̀n ní òkè gbọ̀ngbọ̀n àdá fún àǹtí mi bó ṣe dé mo ní fẹ́ kó máa ṣe àì tí mo sọ wípé olórí tó jẹ́ bí olórí
àwọn míì wà tó lè jẹ́ pé kò máa dá orúkọ olórí tó respect ẹ̀ àwọn míì lè sọ pé òun ní olórí kó má respect ẹ̀ but olórí tí èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo wà lábẹ́ nítorí pé mo ti wà lábẹ́ olórí mo ti wà lábẹ́ àwọn olórí ńlá lábẹ́ yẹn ti pọ̀ jù tí mo wà lábẹ́ wọn mi ò dẹ̀ ní ever dey respect wọn but tí èèyàn kan bá sọ wípé bóyá pé òun máa dey respect ẹ̀ àbí láti sọ̀rọ̀ sí wàláì máa sọ̀rọ̀ sí tó lè gbé kò ní like ẹ̀ máa sọ̀rọ̀ sí máa gbé síta máa gbé kọjá àdá fún ẹ God bless you báwo ni everything ṣàlàáfíà ló wà ọkàn yẹn balẹ̀ ṣẹ́ni bó ṣe ń jáde tó sọ tó kọ tó kí nìyẹn báyìí mo sọ fún yín wípé kẹ́rí wọn ò ní kí ẹ ní kí a bò sí bàtà ìbànújẹ́ wọn ò ní wọ̀dé ọ̀nà yín nígbà tí gbogbo wàhálà tó ṣe lórí gbogbo iṣẹ́ rẹ lórí gbogbo ọ̀nà rẹ nígbà tó máa tó àsìkò láti jẹun ọmọ ayé ò ní pa ẹ́ dànù ní àṣẹ Ọlọ́run mo gbàdúrà fún ìrẹ tó rẹ̀ jẹ́ pé o jẹ́ olótìtọ́ ènìyàn tó ń gbọ́ mi mo gbàdúrà fún ìrẹ tó jẹ́ bí olótìtọ́ ènìyàn tó ń gbọ́ mi tó dẹ̀ jẹ́ wípé o mọ̀ wípé ń ṣe ni àdúrà ló máa ń gbà agbára kì í gbà ní orúkọ Jésù bó ti ṣe àmì sí àdúrà yẹn kó tó ọjọ́ Sunday àbí ọjọ́ Monday mo fi Ọlọ́run búra Olúwa kọ̀wé ìrántí kàn ẹ́ àṣetì kéde bá ọjọ́ kéde bá ọ̀run àṣetò ní dé bá ẹ ohun tó máa ṣẹlẹ̀ sí ẹ tó máa tọrọ nǹkan lọ́wọ́ àwọn ọ̀tá àbí ó máa tẹ̀bà tó máa ń gbọ̀bẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá irú ò ní ṣẹlẹ̀ sí yín ní àṣẹ Ọlọ́run ilé ò ní lé ẹ o ọ̀nà ò dẹ̀ nínú ẹ o gbogbo ire tó ń gbọ́ mi mo fẹ́ kó sẹ́ndì àdúrà ẹ̀ káàkiri lórí ọ̀rọ̀ tí mo sọ mi ò ti gbàgbé ẹ̀ bí ẹnikẹ́ni bá àdá fún ẹ ṣé gan ma ẹ ṣé gan thank you so much ọkàn yẹn á balẹ̀ mo fẹ́ kó share ètò yìí mo fẹ́ kó share ẹ ṣé gan ma ẹ ṣé gan sà gbogbo ibikíbi tó o bá dé o máa gbà yìí ẹni tí o bá mọ̀ ẹni tí o mọ̀ ó máa ṣàánú yín ọmọdé á ṣàánú yín àgbà á ṣàánú yín gbogbo ibikíbi tó o bá dé ní ogun mẹ́lẹ̀ ní káàkiri àgbáyé ní tálákà èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ọjọ́ yẹn á dálẹ̀ iná tí a bá dálẹ̀ fún ẹyẹ gúnugún ẹyẹ mi là fi sún wájú lè nukunu máa ń gbé nukunu kì í gbé ẹ̀yìn bí ọ̀tá bá ń lé ẹ kò ní bá ẹ ọwọ́ tó gẹ̀dẹ̀ bá dẹ̀ gbé orí ẹ ló máa fi ń nà ọ̀tá yóò nara ẹ èmi kọ́ ni mo pa á ọ̀tá mi yóò para rẹ̀ èmi kọ́ ni mo pàṣẹ ọ̀tá mi yóò para rẹ̀ ibi tán fi ń rojọ́ mi kiri lẹ̀mí mímọ́ pa èmi kọ́ ni mo pàṣẹ ọ̀tá mi yóò para rẹ̀ èmi kọ́ ni mo pàṣẹ ọ̀tá mi yóò para rẹ̀ ibi tán fi ń rojọ́ mi kiri lẹ̀mí mímọ́ pa lọ́bẹ̀ lọ́tún wọn sílẹ̀ Jésù àdá fún ẹsẹ̀ ẹ̀ àdá fún ẹ mà àdá fún ẹ sà lọ́bẹ̀ lọ́tún wọn sílẹ̀ Jésù lọ́bẹ̀ lọ́tún wọn sílẹ̀ mo ní kó lọ́bẹ̀ lọ́tún wọn sílẹ̀ alágbára lọ́bẹ̀ lọ́tún wọn sílẹ̀ ibi tán dè mí mọ́ Olúwa ìwọ nìkan ṣoṣo ló lè mọ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ lọ́tún wọn sílẹ̀ ìmọ̀kímọ̀ kò má gbọ́dọ̀ jọ ètekéte kò lè dúró ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀ràn ni ó forí ara rẹ̀ pè torí Olúwa nìlà bá dúró jẹ́ kọ́tá mi ṣẹ̀wọ̀n kó tó fura jẹ́ kọ́tá mi ṣẹ̀wọ̀n kó tó fura jẹ́ kọ́tá mi ṣẹ̀wọ̀n kó fi ṣàríkọ́gbọ́n jẹ́ kọ́tá mi ṣẹ̀wọ̀n kó tó fura kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé ẹran àkùntàn ta ni mo gbà ta lẹni náà tó ń yọ mí lẹ́nu ogun ọ̀run bá mi wáṣẹ́ fún wọn mo sọ àsọtẹ́lẹ̀ ìsí rẹ tó ń ṣàmì tí inú ẹ̀dẹ̀ ń dùn tó ń gbọ́ ètò ìwí pé ò ní wà bákan náà mọ́ ní àṣẹ Ọlọ́run ilé ò ní léyìn ọ̀nà ò dẹ̀ ní nà yín ò ní kọlu ènìyàn ò ní lọ sí hospital lójijì àìsàn tó bá ń ṣe ọ́ tó rò wípé kò ní gbọ́ àbí ó ń lo oògùn sí tí ò tí ì rí ìwòsàn níbẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run tó jáde ìwòsàn ti dé bá ọ ìwòsàn ti bá ẹ pàdé ó ti rí bẹ́ẹ̀ kò ní yí padà àṣẹ ti balẹ̀ o òjò kìrọ̀ ká má rí pa rẹ̀ tí òjò bá rọ̀ a máa rí pa rẹ̀ pé òjò rọ̀ lónìí àdúrà tí mo gbà fún ẹ ọ̀tá tó bá sọ pé ń ṣe àdúrà yẹn ò lọ síbi àṣẹ Ọlọ́run á ṣe mọ́ṣẹ́ ẹ gbọ́ mi ò tí padà kúrò níbẹ̀ níbi tí mo wà ẹ máa bá mi ṣe àìtò yìí kẹ́ máa lọ́ọ̀bù ẹ máa kó jẹ rush èmi ni ti yín ẹ jọ mo sọ fún ẹ lọ sí
Baba Confirm International. Ẹ lọ follow me lórí Facebook, lórí YouTube. Ẹ lọ sórí YouTube Baba Confirm International 1. Ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe. Ẹ lọ bẹ̀ kẹ́ lọ subscribe. Nítorí pé òun ò ní gbowó lọ yín, free ni o. Ọ̀fẹ́ lọ́fẹ́ ní ìgbàlà. Ọ̀fẹ́ lọ́fẹ́ ní ìgbàlà. Ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ mi. Mo máa ń sọ̀rọ̀, ọ̀rọ̀ tí mo máa ń sọ, ọ̀rọ̀ mi ó dàbí òkò tí n bá jù báyìí, ibi tó máa bá kò sẹ́nikẹ́ni tó mú ibi tó máa bá. Ìdí ni wípé ṣẹ́rí tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ mọ̀ kọ́ máa fọwọ́ rẹ́ mú tí mo máa wò. Mo ń sọ fún yín, èmi gangan fúnra mo mọ̀ wípé mo wà dangerous. Mo mọ̀ fúnra mi. Mo ló happen tó lè pé tí n bá débi kan, mo máa ń rọra máa wò, mo máa jókòó. Mo máa ń jókòó. Ṣẹ́rí nítorí náà pàápàá ọ̀tá mi inú mi ó bí wọn tó ń torí ẹ̀ tó ń rò pé bóyá pé ó ń sún mi tó ń rò pé bóyá pé ebi máa pa mí tí màá sọ́dọ̀ wọn láti tọrọ. Ọlọ́run ò ní jẹ́ ọba tó ní òrùn yìí. Ó mọ̀ wípé agogo tó bá dù tí òrùn yìí máa ràn, ó mọ̀ bẹ́ẹ̀ agogo yẹn á dẹ̀ tó, ìrùn yẹn á dẹ̀ ràn. Òótọ́ ni mo sọ fún yín. Èlòmíì pàápàá máa rò pé òkè náà tí a bá rojú àbí tá a bá sọ̀rọ̀ ẹ̀sà ìdábọ̀ ni mo máa ń sọ̀rọ̀ kan o. Ìdí tí mo burú dé mo máa ń sọ̀rọ̀ kan. Tó bá ń sọ̀rọ̀ mi, má jẹ́ kí àwọn tó máa ń sọ fún sọ pé tó bá sọ fún kó má dá orúkọ ẹ o. Because tó bá dá orúkọ ẹ báyìí ó ní problem o. Òótọ́ ni mo sọ fún ẹ. Ọlọ́run máa sún ẹ̀kan kiri. Tó bá débi kan tó bá ń sọ wípé òkè náà mo fẹ́ débi kan, màá sọ̀rọ̀ ẹ̀, màá dẹ̀ dá orúkọ. Tó bá dá orúkọ ẹ tí ẹni bá sọ fún tí mo mọ̀ pé ìwọ lágbájá ni, ìgbà ò légun ni o. Ẹ wo jẹ́ sọ kan fún yín. Ìgbẹ́ tá a máa ń yà yẹn báyìí ló máa yàgbẹ́ báyà sọ pé òkè jẹ́ kí n bomi kóun lọ fọ̀dì. Ẹ lẹ bomi, á dà fún àǹtí mi, á dà fún iṣẹ́ ọkàn yẹn balẹ̀. Ẹ ṣe bá mi ṣe ẹ̀. Èlòmíì máa bomi, á sọ pé jẹ́ kóun lọ fọ̀dì òun. Bóyá nítorí pé òun wà so clean, á dà fún àǹtí mi ẹ̀jọ́ torí tọ lọ́rùn bá mi ṣe àìtó bá mi ṣe ẹ̀. Èlòmíì á bomi, á ní òun fẹ́ lọ fọ ìdí òun nítorí pé òun yàgbẹ́. Irọ́ ni, kò sí bó ṣe máa yàgbẹ́ yẹn tó kó fọ̀dì. Lọ gbé omi gbogbo tó wà ní táàbù kó fi fọ̀dì, kíkà sídìí kó bó ṣe máa rí, o ṣe máa bá ìrùn gbẹ́ńbẹ̀. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín, èmi mo jẹ́ bẹ́ẹ̀, o ṣe máa bá ìrùn gbẹ́ńbẹ̀. Ṣé rí ọmọ wáì tí mo máa ń sọ ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wípé ẹ ṣe gan. Kò sí ni lọ wá pépà tówẹ́lì kó fi nùdì. Lọ má fi pépà tówẹ́lì nù pàmò ní omi ni kó máa fi fọ̀. Fi omi fọ̀ kó lọ wá aṣọ àbí kó lọ wá ẹni pépà tówẹ́lì kó fi nùdì kó tún kíkà síbẹ̀ bó ṣe fọ̀ tó. O ṣe máa bá ìrùn gbẹ́ńbẹ̀. Èmi mo jẹ́ bẹ́ẹ̀. Ẹ máa bá ìrùn gbẹ́ yẹn ó ṣe máa wà ń bẹ̀. Kò sí ni. Ta ló máa wà láyé tí ò ní yàgbẹ́? Gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé bóyá pé mo jẹ́ ọ̀tá òun tó ń mú mi, ò dẹ̀ ń fi omi wẹ̀, ò dẹ̀ ń fi omi pàápàá báyìí ṣe ni ó máa fi so oúnjẹ fún mi because a lè ṣe bẹ̀ pàápàá ká má bomi sí. Tẹ́ bá ṣe bẹ̀ ẹ máa bomi sí ṣáà ni. Tó bá dẹ̀ bomi sí ọbẹ̀ tó bá ti mú àbí tó fi jẹ́ òfin wẹ̀ omú ni kó sọ pé èmi ni ọ̀tá ẹ̀ ló máa pa á gbẹ̀yìn. Ọlọ́run ọ̀tá ẹ̀ ló máa pa á gbẹ̀yìn nítorí pé omi ni mí, kò sẹ́nikẹ́ni tó lè fi mí ṣọ̀tá. Tó bá fi mí ṣọ̀tá o máa ní problem. Òótọ́ ni mo sọ fún yín. Tó bá fi mí pé èmi ni ọ̀tá ẹ̀ o máa ní problem. Tó bá sọ pé mi ò gbé ọ̀tá ni mo jẹ́, ẹ má mú mi because tó má mú mi you will have a problem. Má mú mi o, má dẹ̀ fi omi wẹ̀. Má jẹ́ kí òjò rọ̀ pápá kó tẹ̀ ní kìrìsìtẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ báyìí ẹjọ́ torí tọ́ Ọlọ́run. Ọmọ ọwọ́ ni mí, ẹ tú mi lẹ̀. Ẹjọ́ ẹgbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ ṣẹ́ni tí ọba máa rí ènìyàn fín, ó ní àwọn èèyàn tó máa rí fín nítorí pé ọ̀pọ̀ ẹlòmíì ó ti rí àwọn tó jẹ́ bí olórí wa, wọ́n ti rí fín. N ò fún respect. N ò ṣe nǹkan tó lè jẹ́ pé n ò ní bẹ̀rù tó lè jẹ́ pé ó máa ní fún olórí. Máa sọ òtítọ́ ọ̀rọ̀ máa sọ fún yín, ìbẹ̀rù tó máa fún olórí n ò kì í fún oní bẹ̀rù. Wọ́n kàn gbé aṣọ wọ̀ ni aṣọ tó ń gbé wọ̀ n ò fún aṣọ tó ń wẹ̀ pápá n ò fún respect. N ò fún aṣọ yẹn n ò fún respect. Wọ́n kàn ń dáṣọ lọ́dọ̀ tailor tó kàn ń wọ̀ ni because ọmọ wáyé tó lè gbọ́n dáṣọ lọ́dọ̀ tailor tó ń wọ̀ wọ́n mọ̀ wípé ohun kan tí àwọn ń ṣe kò tọ̀nà. Nǹkan tó ń ṣe kò tọ̀nà. So from there ọmọdé tó sọ pé tóun bá dàgbà orí ẹyẹ ló máa jẹ, ẹyẹ ló ní jẹ́ kó dàgbà. Òótọ́ ni mo sọ fún yín. Ìdí ni wípé ẹ gbọ́dọ̀ ní ìbẹ̀rù.
ẹ ṣé bàbá mi, God bless you. Bó ṣe ń dé kó bá mi share, kó love ẹ. Ẹ jẹ́ kó lọ kó gbàsíkì. Ẹ ṣé ní ẹ jẹ́ kí n sọ kankan fún yín. Ọ̀pọ̀ ẹlòmíì wà tó dẹ̀ jẹ́ wípé gbogbo ṣíṣe àti lílọ bíbọ ẹ̀. Mo sọ fún yín ní ọjọ́ kan tí èèyàn kan báyìí mo gbọ́, mi ò ní dá orúkọ ẹ̀ because iṣẹ́ ẹ̀ mo ti parí iṣẹ́ yẹn, tó sọ̀rọ̀ sí pastor, ó sọ̀rọ̀ sí ikán wà ní Àjàṣẹ́ àti Nàìjíríà, ó sọ̀rọ̀ pastor mo dẹ̀ jáde fún, mo ní wá ń bí báyìí mo lò tí ń bọ̀ tó ní òkun lọ́rùn. Where you coming from? I want to know place where you coming from. Mo jáde fún orí pé gbogbo ẹ̀ keep quiet because wọn ò tó bẹ́ẹ̀. Bàbá ni mo jẹ́, mo dẹ̀ tún jẹ́ bàbá, màá dẹ̀ jẹ́ bàbá forever. Ikú ò ní pa mí lójijì. Bẹ́ẹ̀ ni tílẹ̀ ò bá ṣú oòrùn ò kì í wọ̀. Òótọ́ ni mo sọ fún, tílẹ̀ ò bá ṣú oòrùn ò kì í wọ̀. Ẹni tó bá sọ pé ẹ bọ́yá pé mò ń dààmú òun, bọ́yá nítorí náà ni òun máa rí nǹkan láti ṣe. Oh, you can't do nothing. You can't do nothing. Ẹ lè fa ọwọ́ àgò sẹ́yìn ni, àmọ́ Ọlọ́run ò gbé ẹ̀mí mi lé ẹ lọ́wọ́. O lè fa ọwọ́ àgò sẹ́yìn, but ẹ̀mí mi Ọlọ́run ò fi lé ẹ lọ́wọ́ nítorí pé ẹ̀mí mi ó yàtọ̀. Ọlọ́run ló ní ẹ̀mí mi. Ọlọ́run ló ní ẹ̀mí mi. Mo dẹ̀ máa ṣe kí ni, màá dẹ̀ máa gbé ẹ̀mí yẹn lọ. So ohun tó bá wọn, everybody máa think pé okay now bóyá blogger àbí agitator àbí kíní kan èèyàn burúkú náà jẹ́, n ò ṣe èèyàn burúkú. Kí lẹ ń bẹ̀rù fún? Kí ló gbé pamọ́ tó ń bẹ̀rù lé lórí tí ò fẹ́ kán gbé síta fún ẹ? Ọ̀rọ̀ kan tó nìyí, oko ọ̀rọ̀ nìyẹn, oko ọ̀rọ̀ nìyẹn. Kí ni nǹkan tó lè jẹ́ pé ò ń gbé pamọ́? Kí ni nǹkan tó lè jẹ́ pé ò ń ṣe tó lè jẹ́ pé ò jẹ́ kí àwọn èèyàn kó mọ̀? Ẹ ṣé bàbá mi, God bless you. Ẹ máa bá mi share kó lè lọ. Kí ni nǹkan tó lè jẹ́ pé ó ń ṣe tẹ̀lú ń bà ẹ́? Obìnrin tí ò bá lọ, tó wà lé ọkọ, tí ò bá lọ jí ọkọ dó, kò jẹ́ kẹ̀rù bà ẹ́. Tó bá jẹ́ ọkùnrin tó kì í ṣàgbèrè tó fi ìyàwó ẹ̀ lẹ́lẹ́ kó lọ bá ìyàwó níyàwó sùn, kò jẹ́ kẹ̀rù kó bà ẹ́. Tí ó bá jẹ́ olè, tí ò bá kì í jalè, kò jẹ́ kẹ̀rù kó bà ẹ́. Jẹ́ kí ọwọ́ ẹ̀ kó mọ́. Tí ọwọ́ ẹ̀ bá mọ́, ò nídìí láti jẹ́ pé kó bẹ̀rù agitator àbí blogger, because kí ló fẹ́ gbé ẹ síta fún? Tí ò bá ṣẹ̀ ẹ́ kò lè gbé anything síta, àbí tó bá sọ nǹkan tí ò dá kò lè gbé ẹ síta, because blogger kankan fúnra rẹ̀ ó ní òfin tó di blogger mú. Tí ò bá mọ̀ mọ́ sọ fún ẹ, àṣírí nìyẹn á dá fún ẹ. Àǹtí mi, bá mi share ẹsẹ̀, bá mi júta fún mi data. Mo fún ní àṣẹ, mo ní pé ẹ dá síta, ẹ jẹ́ kó máa lọ kó gbàsíkì. Ẹ jẹ́ kó máa lọ kó gbàsíkì. Tí ò bá ṣe èèyàn kan àbí ò ní ìwà kan tó burú jù, mo fẹ́ kẹ́ gbọ́ yẹn o. Tí ẹ bá ní ìwà kan tó burú jù tó lè jẹ́ pé ìwà ẹ̀ ló jẹ́ wà burúkú jù ní ayé àti ọ̀run, tó lè jẹ́ pé èèyàn kankan ń ṣe ni tó bá rí pàápàá báyọ̀ ọ̀tá ẹ̀ ló jẹ́, tí ò bá rí wà burúkú bẹ́ẹ̀ kò jẹ́ kó bẹ̀rù agitator rárá àbí kó bẹ̀rù blogger, because ó máa yan founder ní náà, ẹ máa yan tó máa dà fún ẹ bó ṣe báyìí yẹn, ṣe báyìí tó ti ṣe yẹn báyìí, ọkàn ẹ ti balẹ̀ látòní lọ. Ọkàn ẹ ti balẹ̀ látòní lọ. Ṣẹ́ni tí ò bá ṣe èèyàn àbí òhùwà kan tó jẹ́ wà tó dá, ṣẹ́ni blogger yẹn jẹ́ kí n sọ nǹkan fún yín, mo love ẹ bàjẹ́, agitator mo love wọn bàjẹ́, ọmọ wáyé tí mo love wọn, ó máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ lómi tó níwà burúkú agbéwà burúkú ẹ̀ agbé pamọ́, agbé tó dá síta tó máa hù, because tó mọ̀ pé tóun bá hùwà búburú kan wọn á gbóhùn síta, because àṣírí ẹ̀ wọ́n á tú síta. Irú ìtawà wà fún nìyẹn. Mo gbọ́ nǹkan kan lórí tó ń sọ gbókè náà, tó ń sọ pé yes pé àwọn èèyàn kan ń ṣe nǹkan kan ìgbà tó rẹ̀ gbọ́n ṣe Yorùbá nation àbí kìnnì kan, wọ́n sọ pé yes pé wọ́n ṣe nǹkan kan tó lè jẹ́ pé nǹkan tó ń ṣe yẹn, bàbá wa Abánjí Akíntóyè ló ń sọ̀rọ̀ yẹn tí mo gbọ́ lórí pé lóòótọ́ wọ́n wá fọ́lọ́wà ni wọ́n dẹ̀ wó àwọn míì pápá bá iṣẹ́ ní àtìgbà tó rẹ̀ pé ìwòlú nǹkan bẹ́ẹ̀ ti dé báyìí, nǹkan tó ń ṣe nìyẹn. Ó fẹ́ make owó, á fẹ́ fi orúkọ ẹ̀ fi make owó, ó lè gbé àgbà méjì kó fi orí ògbára wọn. Á sọ̀rọ̀ lóríṣiríṣi, àwọn ló máa dé ta. Professor Banji Akintoye olè ni ó ti jalè, Sunday Bowo ó ti jalè, ó ti pààyàn, ó ti ṣe kinní kan, nítorí pé kó lè di follower ni láti tà lórí YouTube, láti tà lórí Facebook, láti jẹ́ pé bóyá kó máa ní follower kí àwọn èèyàn máa wo. Ó dẹ̀ nídìí gbogbo inú kan bẹ́ẹ̀ yẹn ò nídìí ẹ̀. Ohun tó happen tó lè jẹ́ pé àwọn Yorùbá ń gbà yìí,
ẹ̀rù wọn máa ń bà mí. Ẹ má bínú o. Ẹ ṣé jàre. Ohun tó happen tó rẹ̀ jẹ́ pé Yorùbá ẹ̀rù wọn máa ń bà mí. Ọmọ wa ìtẹ́rù wọn máa ń bà mí wípé pé o lè wá jà pé olókòkò wa mú ni wọ́n. Àwọn náà máa sọ pé o lè ẹ máa lọ síbẹ̀ yẹn o. Mo ní nǹkan tó wà ń bẹ̀ mo dẹ̀ mọ̀ pé o ní nǹkan bẹ́ẹ̀ lọ síbẹ̀ kó lọ kó. Àwọn náà ló tún máa pè o ní nǹkan wípé ẹ lọ ṣọ́ o lè ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ mo dẹ̀ mọ ènìyàn o èèyàn báyìí báyìí ni. Àwọn olóńsọ bẹ́ẹ̀ Yorùbá ni wọn kì í wá lọ síwájú fún ara wọn. Àwọn náà jọ máa jókòó tó máa jọ plan ogun tó dáa. Àwọn náà tún máa gbà tó máa bàjẹ́. A máa jẹ ẹlẹ́nu méjì ni wọ́n á jẹ bí á jẹ lọ́wọ́n á jẹ káàkiri. So wọ́n lè àwọn tọ̀wọ́n èlé ló ń pè lọ bú lágbájá fún mi àwọn ilé àtúnrìyàn pé kó lọ bú lágbájá fún mi. So òun nìkan máa wà ní dúró tó máa gba sọ́tún tó máa gba sósì. Àwọn míì láìkẹ́ nítorí owó tó ń fẹ́ gbà owó tó ń fẹ́ ní fọ́lọ́wà tó ń fẹ́ ní lórí Facebook. Àwọn fẹ́ máa wo iṣẹ́ tó ń ṣe àwọn tó máa wo irọ́ tó ń pa. Àwọn míì wà bẹ́ẹ̀ tó wà lórí Facebook yìí iṣẹ́ wọn nìyẹn. Òun ló hábùn tó yẹ pé ìgbà tí mo wo gbogbo kíni pé mo ní ìnáwó kíni mo fẹ́ ṣe ṣe ọ̀jẹ́ kí n kú jókòó ara mi jẹ́ kí n má sọ̀rọ̀ kankan because ìwọ tó bá gbé ọ̀rọ̀ tó bá ti sọ síta tán bá ti gbọ́ tí ẹ̀ náà máa rí wọ́n á dẹ̀ ló àgéèsì ẹ̀ iṣẹ́ wọn nìyẹn. Òun ló hábùn tí mo dákẹ́ mi ò sọ nǹkan kan mọ́ mi ò dẹ̀ lọ sí mítìnì mi ò ṣe anything but mo dẹ̀ wà ní gúrùpù wọn mi ò fẹ́ because ìdí tó rẹ̀ pé ṣẹ́ni mi ò fẹ́ kéèyàn kan kó máa sọ̀rọ̀ tí mi ò fẹ́ gbọ́ mi ò fẹ́ gbọ́ nǹkan tó rẹ̀ pé àwọn èèyàn máa sọ tí inú máa bí mi òun ló hápù tí mo dákẹ́ bí but why tí a dẹ̀ ṣe bẹ́ẹ̀ fúnra wa tí a bá ní èèyàn kan tó rẹ̀ jẹ́ pé tó fẹ́ ní progress tó bá fẹ́ ní lọ síwájú bó ṣe a máa kọ́ tiẹ̀ là máa sọ tí a bá ní èèyàn kan tó rẹ̀ jẹ́ pé ó ń jà wípé ó kéde àbá ìrìn kẹ́ṣẹ́ a máa tẹ̀ láti bàjẹ́ àtọ́bádé lòmíì tó rẹ̀ jẹ́ pé nǹkan tó dáa ló fẹ́ ṣe àmàwá ọ̀nà láti pa but iye kan kí la fẹ́ fi yẹn ṣe níbo là ń gbé yẹn lọ ṣé iṣẹ́ tọ́rọ́ ènìyàn ṣé iṣẹ́ tọ́lọ́run ènìyàn iṣẹ́ tọ́lọ́run ní kálukú ẹ̀ jẹ́ kó máa ṣe kó lè gbà yìí lé lórí ẹ má bà nǹkan jẹ́ n ló hápùn tó rẹ̀ pé mo máa ń wo ara wa nígbà míì àwa dúdú ṣé ẹni bójà jẹ́ dúdú yẹn ìwà wa ó ti dúdú jù ìwà wa dúdú problem yẹn ok now nísìnyí à ń sọ sí báyìí pé òkè rẹ̀ bọ́yá yahoo àbí bẹ́ẹ̀ kan àní yahoo ẹ máa ń fi ojú wo àwọn boys tó lè jẹ́ pé sọ pé ń ṣe yahoo ebi ló sún wọn débẹ̀ but àwọn boys nìkan ló ń ṣe yahoo obìnrin náà ń ṣe yahoo obìnrin náà ń ṣe yahoo tó bá lọ sórí Facebook ẹ máa mọ̀ pé obìnrin náà ń ṣe yahoo àwọn tó lè jẹ́ pé o bá sọ̀rọ̀ tí o ti mọ̀ ẹ́ tí o ti mọ̀ bó ṣe wà tí o ti mọ̀ kìíní kan báyìí tó bá sọ̀rọ̀ lónìí sọ́lọ́ báyìí ó máa send account number sí ẹni ó nídìí owó àwọn náà pàápàá ti wà ń bẹ̀ yahoo náà ni òun náà nígbà tó o ṣiṣẹ́ síbi kan tó o fẹ́ lọ ká ń bẹ̀ ṣiṣẹ́ síbi kan ò dẹ̀ fẹ́ lọ ká àbí o mọ̀ o ṣiṣẹ́ síbi kan ò dẹ̀ fẹ́ lọ ká ń bẹ̀ ẹni tó bá ṣiṣẹ́ síbi kan ló máa ń ká náà nígbà tó o ṣiṣẹ́ síbi kan tó o fẹ́ lọ ká yahoo nìyẹn o dẹ̀ wà gbogbo ló wà lófin tó bá ti di nǹkan bíi ká sọ pé bíi 6 o'clock yẹn báyìí ká sọ pé bíi 12 o'clock lóru àbí 1 o'clock gbogbo wọn á ti jí á ti wọn tó wà online ṣẹ́mọ̀ á ti wo táìmù yẹn gbogbo ló mọ̀ táìmù á ti obìnrin àtọkùnrin ó ti wo táìmù ó wo táìmù Amẹ́ríkà táìmù London ó ti mọ̀ táìmù France ó ti mọ̀ táìmù gbogbo kìnìún ó ti mọ̀ so tó bá ti sùn báyìí wọ́n á tètè sùn tó bá di nǹkan bíi 6 o'clock ó ti di 12 o'clock ní 6 o'clock ní America time 12 o'clock ní Africa time inú á ti dùn gbogbo báyìí á ti lọ sódò online kí ni nǹkan tó lè jẹ́ pé ó máa ṣe àwọn tó máa pè àwọn tó máa rí á ti lọ sórí profile yẹn á ti mọ bó ṣe wà á tó bó ṣe rí àní ò jẹ́ ká tà sí eléyìí gbogbo pátá báyìí ó ti lọ tẹ́lẹ̀ tó ti fi owó ó ti fi orí gbá nígbà tó fi orí gbá lọ́hùn yẹn báyìí wọ́n máa sọ pé òkè kí ló kù fóun òun á sá survive jẹ́ kàn kó lọ sórí online kàn bẹ̀rẹ̀ sí ní ṣe kíni kàn bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn
so tán bá ti rí ẹ báyìí wọ́n á béèrè owó lọ́wọ́ ẹni kò sí tó kàn wọ́n òṣìṣẹ́ sí àpò olóṣẹ́ ó lè máa bú wọn tó bá bú wọn báyìí wọ́n lè má gbé kọ́ọ̀lù ẹ̀ mọ́ àbí kọ́ọ̀lù má bá ẹ̀ sọ̀rọ̀ wọn wọ́n á tún lọ sí ibòmíì bí kọ́ọ̀lù pé múgùn ò lè ṣe kó tán rí so èlòmíì wà iṣẹ́ tó lè jẹ́ kó dá ṣe nìyẹn kí ni nǹkan tó lè fà tó rí bẹ́ẹ̀ nítorí pé ìlú tí ò dáa ni lọ sí ìlú míì kó lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ tó bá lọ sí ìlú kó wo nǹkan tó ṣẹlẹ̀ nílùú míì bẹ́ẹ̀ èlòmíì wà tó lè jẹ́ wípé iṣẹ́ tó ń ṣe àbí èlòmíì pàápàá báyìí gọ́ọ̀mẹ̀ntì ń tọ́jú wọn tí ò bá níṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì tọ́jú wọn but ìlú mi tẹ́ wà gọ́ọ̀mẹ̀ntì ò tọ́jú ẹnì kankan èlòmíì dẹ̀ wà tó ní ọmọ 3 tó ní ọmọ 4 èlòmíì ní àwọn ọmọ 5 ọkùnrin míì bá ìyàwó 4 ìyàwó 5 ó dẹ̀ bí ọmọ tó 10 ẹni tó lè jẹ́ gbó ní ìyàwó 5 tó lè bí ọmọ 10 kí ló fẹ́ fi tọ́ ẹni tó ní ìyàwó 5 ẹni tó ní ẹyọ kan náà pàápàá kò tí ì tọ́ ẹni tó ní ẹyọ kan kò tí ì tọ́ tán ó lè wà ní 5 tó ní ká sọ pé 5 yẹn bí ọmọ kankan àbí ọmọ méjì jẹ́ kí sọ fún ẹ méjì báyìí 5 ọmọ ètò jẹ́ 10 nìyẹn ok ìyàwó kan bí ọmọ 4 no ìyàwó kan bí ọmọ 2 ìyàwó 5 dẹ̀ ní bí ọmọ méjì ọmọ méjì tó bí ẹ báyìí 5 times 2 ó jẹ́ mélòó ó jẹ́ 10 ní ìpápá Ọlọ́run máa mú tó lè jẹ́ gbólé bí 3 times 3 times 5 ó jẹ́ mélòó 15 tó bá bí 3 ńkọ́ ó jẹ́ lò tó bá jẹ́ 4 ló bí ọkùnrin tó fẹ́ yàwó 5 tó lè jẹ́ pé iṣẹ́ tó kò ní iṣẹ́ ó lè fẹ́ yàwó 5 kí ló fẹ́ fi tọ́ àwọn obìnrin yẹn ẹ máa gbé àwọn obìnrin báyìí ẹ máa gbé wọn sí àdánwò ẹ gbé àwọn obìnrin sí àdánwò ebi ló máa fi sùn gbà tó yẹ pé àwọn obìnrin dẹ̀ láìkì àwọn ọmọ wọn ó láìkì àwọn ọmọ wọn bàjẹ́ obìnrin ò dẹ̀ rí nǹkan tó lè jẹ́ pé ó máa jẹ pẹ̀lú ọmọ ẹ̀ ò tí ì jẹun òun náà ò tí ì jẹun báwo ló ṣe máa ṣe é ó dẹ̀ níyàwó 5 ó dẹ̀ bí ọmọ 3 àbí ọmọ 4 guess kí ló bẹ̀rù pé ó máa ṣẹlẹ̀ kí lè rò 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 pé ó máa ṣẹlẹ̀ o kí lè rò pé ó máa ṣẹlẹ̀ ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ bí ọmọ 4 ìyàwó kan bí ọmọ 4 ó dẹ̀ ní 5 ìwọ náà pàápàá fúnra rẹ báyìí ò tí ì jẹun yóò iṣẹ́ wo ló fẹ́ ṣe góòlù ló ń ta ni àbí omi tó máa ti ń wà góòlù ẹ máa rí gbogbo àwọn obìnrin yẹn náà pàápàá àwọn ọmọ yẹn pàápàá ò ní lọ sí skul gbogbo wọn ò ní kàwé gbogbo wọn ò ní ṣe nǹkan tó dáa mí máa jẹ́ olè ńbẹ̀ nítorí gbà tó lẹ̀ pé gbogbo ni ó máa rí owó ìwọ tó ní ọmọ 15 ìyàwó 4 àbí ìyàwó 5 ó dẹ̀ ní ọmọ mi 15 àbí ó ní ọmọ 20 mo máa gbọ́ pé lómi pàápàá ó bí ọmọ 20 kí ló ń fi yà jẹ ara ẹ fún kí ló ṣe ní inú bàbá yẹn ò lè kú kí àwọn ọmọ yẹn kó gbàdúrà fún àkútúkú lọ́rùn ló máa sọ fún ṣe ní àwọn ọkùnrin pàápàá báyìí à ń ṣe mistake sometime a mọ̀ pé mistake là ń ṣe àròpé nǹkan tó dáa là ń ṣe tí a bá ti ń bá obìnrin sùn tó bá ti ń dùn mọ́ wa a máa promise láti ayé dọ́run ohun tí ò lè ṣe ẹ máa promise ẹ máa ṣe gbákan ẹ máa ṣe àwọn kan tó rò pé ó ti ń dùn mọ́ ẹ ní àsìkò tó ń ṣe ẹ torí ẹ báyìí ẹ kan ṣo tó ṣe obìnrin ti lóyún nìyẹn ẹ wá sá o ti fi orí gbá ní hit and run Ọlọ́run wọ̀ ẹ́ àìmọye gbogbo ọmọ tó rẹ̀ yìí kó di ọmọ gáràjì ń sìn mí pàápàá àti ọmọ bàbá ẹ̀ mí wà pàápàá báyìí ní àárọ̀ ọmọ gáràjì ló máa ṣe tó máa lówó láti tọ́jú ara ẹ̀ mí ní báyìí owó gáràjì ló fi tọ́jú ara ẹ̀ láìfò nílé tá a fẹ́ lò ní all the time bí ìbá jáde pàápàá ìyá tó ní pàápàá ó gbọ́dọ̀ wá dìbò ṣe ìyá máa ní nígbà tí bàbá náà pàápàá ti níyàwó 5 tó ti ro ara ẹ̀ yọ gbogbo ẹ̀yìn ti kán kò dẹ̀ ní iṣẹ́ ó máa jókòó sí ọ̀nà ilé ẹ̀ ni a máa gbé aṣọ sí ọrùn a máa jù báyìí a gbé aṣọ sọ́rùn a máa jù báyìí a gbé aṣọ sọ́rùn kí ló fi ṣe
ìyá yẹn báyìí ó ti ń mú mi lé lórí nìyẹn. Kì í ṣe nǹkan tó dáa fún ọmọlúwàbí. Tó bá ní ìyàwó ẹyọ kan tiẹ̀ ó ti tó ẹ. Ẹ nílò láti fẹ́ ìyàwó mẹ́rin, o rẹ̀ nílò láti fẹ́ ìyàwó méjì, o rẹ̀ nílò láti fẹ́ ìyàwó mẹ́ta. Kòkòrò ojú ló ń tì wọ́n tó dẹ̀ jẹ́ kó máa ní ìyàwó méjì, ló máa tó láti ní ìyàwó mẹ́ta, ló máa tó láti ní ìyàwó mẹ́rin, ló máa tó láti ní ìyàwó márùn-ún, ló máa tó láti ní ìyàwó mẹ́jọ. Tí wọ́n bá ní gbogbo ẹ̀ tán paríparí ẹ̀ ńkọ́ o, gbogbo ọmọ tó bí n ò lè tọ́. Gbogbo ọmọ tó bí n ò lè tọ́, báwo lè fẹ́ tọ́? Ó lè tọ́ wọn. Ok, oní ọmọ márùn, gbogbo ọmọ márùn rẹ̀ á tò láàárọ̀ kó tó fẹ́ gbowó lọ sí school tí ò ní agbára ẹ̀. Ẹ fi ìyàwó ẹ̀ sí wàhálà nìyẹn. Anyway, ohun tí mo fẹ́ sọ fún yín sí báyìí ni wípé ẹrù tó o bá mọ̀ pé o lè gbé ẹ má dì. Finish. Ẹrù tó o bá mọ̀ pé o lè gbé ẹ má dì. Ẹrù tó o mọ̀ pé ó bá máa wó jù ẹ lọ ẹ yọ orí kúrò ńbẹ̀. Bó ṣe life orí nìyẹn. God bless you. So màá tún ní lọ́la. Màá tún ní lọ́la. Ẹ̀yin tèmi ní diaspora. God bless you. I love you all. Bye. Èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. Ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro.